wálí o ọmọ Ayẹni mà ní sọdún Olúṣọlá òkú ọdún òní o ọmọ Ìtàpá Èkìtì o. Olúṣọlá Frederick gbéra nílẹ̀ Òpódìlé Àkànbí o ọmọ Ayẹni wá mọ́ gbóhùn ẹnu mi ò ní lọ́jọ́ bí rẹ̀ oríjó ṣàmọ́dún Àkànbí o òní lọ́jọ́ ayọ̀ rẹ kò ní di ìbànújẹ́ mọ́ lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba wàá gbó bí olúgbógbó ti igbó Àkànbí mọ́ gbóhùn ẹnu mi ọmọ dáadáa bàbá olóríire náà ni mò ń kó bẹ̀rẹ̀ fún èèyàn yìí náà ni mò ń pè lọ́ọ́lọ́ wàá gbó bí olúgbógbó ti gbó wàá dàgbà wàá dógbó bí àwọn àgbà kan tán fọmọ owú sódì ọ̀run lọ́jọ́ sí òwú yọ títí òwú dókìní kò sí bó tilẹ̀ pẹ́lẹ́ ayé tó Alákànbí mọ́ gbọ́ mo pọ̀ nírẹ̀lẹ̀ onírẹ̀lẹ̀ ó mọ̀ gani láṣẹ Ọlọ́run ọba ó wá ní mọ̀ sáré ọmọ lágbára Elédùmarè ọba dání wáyé ọlọ́jọ́ bí ó bàbá Adéṣẹ́wà bàbá Olúwa gbẹ́mí lékè ogún ọdún òní o ọkọ̀ Abọ́sẹ̀dé Fọlákẹ́ wá mọ́ gbóhùn ẹnu èmi gangan bọ́dún bá dé lọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún àgbàdo pẹ́lẹ́bẹ̀ oyè olùkẹ́ ọkọ̀ agílí ti pẹ́ lórí igi ó dáwóró onírẹ̀ ọ ara rí mọ̀ lé kókókó lárọ̀ tá lè wèrè oníkan ọ̀ ò ní fàìsàn ọlọ́dún tí mọ́dún ẹ̀ lọ́dún Àkànbí o àlọ́wádìílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Èkìtì kété lámì rẹ̀ Èkìtì kété lámì rẹ̀ torí Alákànbí ọmọ Ayẹni Èkìtì kété lámì rẹ̀ Olúṣọlá Frederick Àkànbí máa ń gbọ́ Èkìtì kété o mo pẹ́ Èkìtì kété níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ wa ọmọkùn o ọmọ alágogo àjílù náà kórí àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọkùn tí fi tìrò ọmọkùn tí fi torítorí náà nìyẹn mi pé lọ́ọ́lọ́ọ́ Àkànbí máa gbọ́ dídùn ẹnu mi bàbá olóríire ọmọ agbẹ́lẹ́sẹ̀ bí èkó ọmọ asẹ́wírí lẹ́mẹ̀ẹ́ta nílé yìí ọmọ olódòdó rẹ̀ lẹ́yìn ọgbà náà kórí àwọn bàbá tó bí ọlọ́mọ èmi wá fẹ́ bá ọ dẹnu pálọ̀ bàbá rẹ̀ gangan ọmọ Ògún ọmọ Olúpẹ̀ ọmọ ọlọ́jọ́
ní iṣẹ́ mọ́